Orúkọ mi ni Ìyáàfin Mọ́rẹ́níkẹ́jì Brown. Alẹ́ ọjọ́ ìgbéyàwó mi, ó jẹ́ alẹ́ ọjọ́ tó bà mí nínú jẹ́ gidigidi gan. Torí ní alẹ́ ọjọ́ ìgbéyàwó mi, tọ́wọ́ ti pa, tẹ́sẹ̀ ti pa, tó yẹ kó jẹ́ alẹ́ rẹ̀ bẹ̀ fún mi àtọkọ mi. Mo wọ balùwẹ̀ lọ, mo lọ bomi tútù sára. Mo wọ night dress tí mo rà specially for that night. Torí pé kí ni mi àtọkọ mi àfọwọ́kàn ara wa láti bí ọdún mẹ́ta tí a ti ń tẹ̀lé ra wa. Torí ẹ̀sìn ò gbà wá láyè. Mo wá bọ́ sórí ibùsùn pẹ̀lú ẹ̀, mo fọwọ́ gbẹjọ́, kò dá mi lóhùn. Nígbà tí ó sú mi, mo fi sílẹ̀. Mo ń rò wípé bí àtòrí wàhálà ta ti ń ṣe láti àárọ̀ ló jẹ́ kí ó rẹ̀ gbogbo ara ẹ̀ bẹ́yẹn. Nígbà tó tún di ọjọ́ kejì, mo tún fọwọ́ gbẹjọ́ again. Nígbà tó tún di ọjọ́ kẹta, the same thing. Ìgbà ẹni mo tó mọ̀ wípé ọkọ tí mo fẹ́ àṣé kò lè ṣe. Àmọ́ kí la fẹ́ ṣe? La bá kó gbogbo ẹrù wa, la kúrò níbi tí a ti lọ ṣe honeymoon ló dilé. Torí pé mo wò pé Olúwa kí ni mo kò yìí. Èmi tí mi ò kí ń ṣàgbèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀, ohun tí mi ò ṣe nígbà tí mo wà ń sisi, mo ṣì máa ṣe nílé ọkọ tí mo ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó yìí. Mo fẹ́ lè sọ wípé kò síbi tí a ò dé láti lè lọ wá solution fún problem tọkọ mi ní. Ó sì ti jọ di problem àwa méjèèjì. A bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri, kò síbi tí a ò dé tán. Àmọ́ orí tó bá máa gbé ni ó máa ń mú ni pàdé aláwọ̀-ore. Ni a bá pàdé Chief Dr. Banji Filani tí wọ́n jẹ́ ògbóǹtagì inú àwọn dókítà. Ọkọ mi tí ò lè ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló wá di ẹni tó jẹ́ wípé ojoojúmọ́ ni bumper to bumper ni. Tí mo bá ń dáná lọ́wọ́, ó máa dáàbò mi. Tí mo bá ń wẹ̀ lọ́wọ́, ó máa dáàbò mi ni. Ìró ò gbọdọ̀ ṣe mistake tú lára mi. Àmọ́ mo wá wò wípé bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí, mo gbọdọ̀ sọ̀rọ̀ olóore mi fún gbogbo ayé kí wọ́n gbọ́. Fún ẹnikẹ́ni tó bá ní irú ìpèníjà báyìí, ó contact wọn ní Filani Global Health Care láti lọ bèrè fún Jomi Flush, Jagunlabi àti Extra Strong. Ó dẹ̀ tún lè rà gẹ́gẹ́ bí ẹ̀bùn wo obìnrin kó rà fún ọkọ rẹ̀ o. Ire o.